You? Elena, ma. Elena? Yes. How old are you? 24. And you? I'm not. How old are you? 25. Alright. Tí ẹ bá nífẹ̀ẹ́ ara yín, màá fẹ́ kẹ́ cooperate pẹ̀lú wa because ọ̀rẹ́ aráàlú ni wá, àwa bí láti wá ọ̀tí wọn. Nínú ẹ̀yin mẹ́rin tẹ́ dúró yìí, on the 19th August 2024, nínú ẹ̀yin mẹ́rin bẹ́ẹ̀ ṣe wà yìí, talent tó pa Esther Kalejaye tó jẹ́ ọmọ ẹni tó ní tẹ́ẹ̀tẹ́ tí ń ṣiṣẹ́ yìí. Can't you talk? Òun ló pa. Are you okay? Òun ló pa. Please, are you out of your sense? So, you think we are here to play with you, right? Sir. Wíwá bí tàwa bẹ́ẹ̀ yí bá ń ṣeré ní àbí? Ó dàbí pé ẹ mọ̀ pé murder case ní case tí wà nílẹ̀ yá bí. Number 1, gbogbo ẹ̀yin tẹ̀ wá ìbàyẹ̀ ní staff ìbàyẹ̀, right? Are you okay? Talent tó pa. Òun ló pa. Calm down. Òun ló pa. So, ẹ wá ń play wa àbí? Lọ́rọ̀ kan gbogbo ilẹ̀ jọ pa. Rárá sà. Òun ló pa o. Òun tó pa lélẹ̀ ìwọ ló pa. Okay. Ọtí mi ìlẹ́jọba yín ẹ̀ mẹ́rin tó pa àbí? And now, officer, tí gbogbo yín bá dé station, ẹ máa jẹ́wọ́ ẹni tó pa. Torí àwọn ẹgbẹ́ yín wà níbi tó ti fi ṣòkòtò pínpín ìlú kọba. Bọ̀tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín, máa fẹ́ kẹ́ jẹ́wọ́ fún wa. Move! Move like this! Move! Àwọn apààyàn. Àwọn ọ̀pá ọ̀dájú ọmọ. Susan. Officer. Kí ló tí ẹ pa Esther Kalejaye? Mẹ́rin tó pa Esther Kalejaye. Má sọ fún mi pé o mẹ́rin tó pa Esther Kalejaye. Kí ni Esther Kalejaye ṣe fún yín tí ẹ fi pa? Ǹjẹ́ mi mọ̀ kankan ní pa Esther Kalejaye. Ìwádìí àti ọ̀rọ̀ tó ń lọ nígboro ń sọ fún wa wípé ẹ̀yin lẹ pa Esther Kalejaye. Wọ́n pa Esther Kalejaye sínú hòtẹ́ẹ̀lì yín níbi tí ẹ ti ń ṣiṣẹ́. Òwò láti máa sọ wípé o mẹ́rin tó pa Esther Kalejaye. Susan, ìwádìí sọ fún wa wípé ìwọ ni o pa Esther Kalejaye. Rárá máa kó bá lélẹ̀ ìmẹ̀jọ máa. Àkóbá kí ni? Ta ló pa Esther Kalejaye? Officer ẹni kan kò pa Esther Kalejaye. Ronú sí o. Ta ló pa Esther Kalejaye? Ta ló pa Esther Kalejaye? Susan, ronú dáadáa. Ta ló pa Esther Kalejaye? Sọ̀rọ̀! Mo suggest ẹnìkan. Ta ló suggest? Sister Amina. Amina. Bí tí ẹ pa Esther Kalejaye? Mi ló kọ́kọ́ pa pọ̀ mọ́ chief. Mi kọ́ ni mo pa. Amina. Officer. Bí tí ẹ pa Esther Kalejaye? Mi kọ́ ni mo pa. Ta ló pa? Mi mọ̀ kankan pa pọ̀ mọ́ chief. Ìwádìí àti atótónu sọ fún wa wípé ìwọ ló pa Esther Kalejaye. Mi kọ́. Ìdí àti ìtumọ̀ ni wípé o kì í fẹ́ rí imí ọmọ chief ní orí àtàn. Ọ̀sán àti òru ní tiẹ̀ kì í fojú kanra yín. Good morning, ma. Good morning, ma. Ẹ pẹ̀lẹ́ ma. Sorry, ma. Good morning, ma. Good morning, ma. Ẹ̀wọ̀n yẹn fẹ́ pa mí. Kí ló ṣe yín tẹ̀tẹ̀ ń gbọ́? Kí ló ṣe yín? Nígbà tẹ̀sí mọ̀ pé ìwà wọn yín ò dáa. Àbí? Ẹ jọ, àwọn fúláwà tó wà bí nǹkan. Ẹ ti lọ tà àbí? Ok, ibo ló wà ẹ sọ fún mi, mo fẹ́ mọ̀. Ibo ló wà? Àkọsẹ́gbẹ́ kan sókè. Ẹgbẹ́ kò sí yẹn dà. Ẹ tá bá ti clean tán sọ máa Àwọn ajá padà. méje sí ìdáni. Ṣé ẹ wà okay? We are sorry, ma. Are you guys okay? Are you mad? Are you crazy? We are sorry, ma. We are sorry, ma. Are you guys okay? Yeah, sorry. Sorry for your hey, and then glory. I'm be joy. You better should warn yourself. Get one ara yín. Ṣé gbọ́? Ẹ fẹ́ ba ilé ṣe jẹ́ àbí? Ẹ fẹ́ tú. Nígbà tí daddy ní òní kan. Tó yẹ kí wọ́n ní bá bẹ̀rẹ̀ okun. Kì í ṣe hotel as in beer parlour. Tẹ́lẹ̀ wọ́n tiẹ̀ ní beer parlour. Àbí wọ́n tiẹ̀ kọ́ face me I slap you. Ó dà pé ẹ wò mo fẹ́ sọ nǹkan fún yín. Ẹ á jẹ́ kí n sọ fún yín. Ìjọ́ tí máa padà wá sínú hòtẹ́ẹ̀lì yìí
tí ẹ bí ẹ ṣẹ̀ṣẹ̀ ń tí ṣe pé bẹ́ẹ̀ tí ẹ ṣe ń nìyẹn ṣe bí mi ò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ẹ mọ̀ pé inú òbí mo yẹ kẹ́ ẹ sì mọ̀ pé inú òbí mi lẹ́yìn ṣe bí inú ń bí mi ni èyí náà mọ̀. kí n má sọ̀rọ̀ mọ́ kí n gbẹ́nu dákẹ́ mo ti gbẹ́nu dákẹ́ ó dà pé ẹ wá òkè o. kò lè dùn mí fún yín ẹ béèrè pé kí nìdí mo báyìí máa béèrè ní kí n wá súnmọ́ yín kí n wá mú orí yín kí n wá sẹ́pọ̀ kó di odidi mọ́ mi lọ́wọ́ kò lè dùn mí fún yín bàbá yín ò ní rú èrí bàbá yín kò tiẹ̀ wọn ò ṣe foundation rí dé pé wọ́n á ti ẹ̀gbẹ́ léyè dókè wọn ò ṣe rí bàbá yín wá ṣe foundation rí ẹ jẹ́ kó rí yín pé o ẹ wá òkè rárá tọ́ nígbà tí dáàdì mi ṣiṣẹ́ ìjọ ibo ní dáàdì mi wà ẹ jẹ́ kó rí yín pé o kí ló rùn bí. ṣé inú dustbin ló ti gbé ni àbí wọ́n dáṣe sọ fún mi. mo ra ni mà. tó bá rà á 1,500 náà tà fún owó ṣe ń rùn. mo máa o. iṣẹ́ yìí náà tẹ dúró síbi ẹ̀ notice nígbà tẹ pé olóòórùn náà ni ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀ wá ní olóòórùn ní sálárì yìí ti pọ̀ jù ẹ̀wẹ̀ lè náà ó fẹ́ máa bá mi lẹ frontal rí ó fẹ́ máa bá mi lẹ frontal owó oṣù rẹ̀ ti pọ̀ jù owó oṣù rẹ̀ ṣé kò yẹ kó àlọ́ ò bàjẹ́ mo dúró síwájú ẹ̀wọ̀n náà dúró síwájú mi. wá jẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ kó rí yín pé dáadáa kẹ́jú kí orí yín kó ṣe kí ni. kó pé ni mà. ìtumọ̀ bàtà tó wọ̀ yìí ṣé bàtà tí mo kọ́ fún yín ni a sì ẹ̀dúpẹ́ lónìí ẹ wọ aṣọ ẹ lọ ID card ọpẹ́ yẹ fún Ọlọ́run ẹ má jẹ́ kí n rírò ẹ̀ mọ́ o ẹ má jẹ́ kí n rírò ẹ̀ mọ́ o ṣe bí mo láìkì yín gan mo láìkì yín ju gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí lọ ẹ má jẹ́ kí n rírò ẹ̀ mọ́ o dáàbò mi pè mí lánàá mi ò tẹ́ mọ̀ pé ràdàràdà yìí lẹ máa ṣe mo sọ̀rọ̀ pé kí n wá inform yín ni wọ́n sọ fún mi pé àwọn bọ̀ ní next week tó bá ti dé mo fẹ́ àdírẹ́sì tó bá ti dé ẹ má wá síbi iṣẹ́ bá bí 9 o kẹ́ẹ̀dá bá bí 12 o'clock kó ti máa bọ́ sí ọwọ́ ọ̀sán ká ṣẹ̀ṣẹ̀ máa kó ẹsẹ̀ lẹ́sẹ̀ kẹ́ máa kó bọ̀ torí ìgbà tẹ́ ẹ̀ bọ̀ bí tẹ́ fẹ́ wá bẹ̀rẹ̀ bẹ̀ iṣẹ́ lẹ̀ ń gbọ̀n bí ilé ní mọ́mí ẹ̀dùn á máa ṣe dáadáa tẹ́ ẹ̀ tẹ́ wá sọ pé ká dé nù làmàdé tí ó tó pé mi ò wá wá mọ́ pé mo travel fún oṣù kan ẹ wo bí lè ẹ wo ṣe rí ṣé bó ṣe rí tẹ́lẹ̀ nígbà tẹ́ wá síbi tẹ́ sọ pé ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ̀dọ̀ ṣé bó ṣe rí ni. àwọn cleaners tí mo gbà ẹ fi ẹjọ́ kẹjọ́ ẹ fi lé wọn lọ. Queen, warn yourself. Warn yourself. Ẹ jẹ́ kó rí yín pé o. Ẹ jẹ́ kó rí yín pé. Ṣé gbọ́? Rádàrá tẹ́ ẹ ṣe mi ò fẹ́ rí mọ́. Mi ò fẹ́ rí. Mi ò fẹ́ rí rárá. Ẹ má bà orúkọ kọ́ńtì jẹ́. Kámẹ́rà tó wà ní ilé-iṣẹ́ yìí ó fi yé mi pé èèyàn kan lọ sínú ọ́fíìsì mi lánàá. Ta ni ní? èmi ni mà. Kí ló lọ ṣe bẹ́ẹ̀? fáìlì èmi lọ drop sí mi. Sílé ìgbádùn báyìí. Are you okay? I'm sorry. Jọ jẹ́ ká sọ̀rọ̀ tó mo ti yá tẹ̀gbọ́n tàbí àtijọ́ òde kò ti drop fáìlì. ẹ má bínú. Question mo béèrè lọ mo ti mọ̀ pé o ti bẹ̀rẹ̀ pé kí n má bínú àtijọ́ òde kò ti drop ẹ̀. last week ni. Last week wá ṣẹ̀ṣẹ̀ drop ẹ̀ tó ẹgbẹ́ àti ẹ̀ ní client màá ṣẹ̀ṣẹ̀ gbé fáìlì màá mọ kúnlẹ̀ màá mọ ẹjọ́ ẹ má bínú àwọn staff ẹ jẹ́ kó rí yín pé and then mi ò fẹ́ rí yín nínú ọ́fíìsì mi ò fẹ́ rí yín nínú ọ́fíìsì mi rárá ṣẹ́gbọ́. Sorry. Yeah, sorry. Èyí náà mọ̀ bí as in whether ibi kò bá mi lára mo tiẹ̀ manage ni ẹ wá fẹ́ pa mí àbí tẹ́ bá ti pa mí màmú èèyàn tó máa sanwó iṣẹ́ fún mi. ẹ má bínú. Ṣé bẹ́ẹ̀ ṣe?
kí n help yín wọ kò yẹ tí wàá lọ kó wá yọ àwọn dollars tó wà ń bẹ àbí ó fẹ́ yọ nígbà tó o mọ nǹkan o rí dollars yìí dé pé wàá mọ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ̀ wo ni ó takú sójú ọ̀nà mi ò ní ẹjọ́ bẹ́ẹ̀ wọn ní báàgì dé báàgì mi pé kì í ṣe nǹkan táwọn sẹ́ẹ̀tì ẹ̀ lóòrùn máa lè rí jẹ. sorry ma. ọjà àjà òṣì ọgá ọ ṣẹjọ rẹ ní ṣèlú mi tí mo wá ṣiṣẹ́ ni ẹjọ́ mi tí mo wá ṣiṣẹ́ ni. owó ṣiṣẹ́ owó rẹ ní àmì náà. èlò àbáyé fún olówó ni. tí bàbá yóò bá kọ tí bàbá yóò bá tí kò bá kọ. kí ni èjì ọmọ yẹn. kí la fẹ́ máa jẹ. kí ni èjì ọmọ ọmọ olówó kí ni èjì. ọmọ ọdún mélòó ni o oizan ni bí a ti dáadé náà bá ti ẹ̀dá kan ní ìpẹ́sí. tó bá ìfẹ́ ti jẹ́ kí n súnmọ́. ta ló wá díẹ̀ mú. tẹ́ jẹ́ kí n ta súnmọ́. ló díẹ̀ mú ṣé kí yes ma ló ń sọ. ó dẹ̀ ló ń gbọ́n jù láàrin. abẹ́rẹ́ yes ó wá dín ní sòwò fún ọ wá lọ sọ yẹ kó lọ bá ní ọ́fíìsì yẹ kó lọ sọ pé mú un ìpè jáde. ṣé rí mi ò tiẹ̀ lọ́rọ̀ bá yín òòyì mi lọ́rọ̀ kankan mi tiẹ̀ ní pàtà kankan tí mo bá yín fa àlùfà mo lè wá láìkì dé yẹn mi náà láìkì mi ò láìkì ó sì wá láìkì ó sì kó sí mo fọ́ fún láàrẹ̀ bó ṣe wà ẹ́. mo kò jẹ́ mo kò jẹ́ ó dàbí ìbéèrè. tí báyìí pé kò kì í fojú lèmi fẹ́ ṣọ́ rẹ̀ bọ̀ gẹ́ẹ̀ o ti ní mẹ́ta mo fẹ́ ṣọ́ rẹ̀ ọ̀rẹ́ olówó àti kọ́ṣáárì mi. wọ́n náà dírẹ́sì yẹn kò kò tẹ̀lé dúró lẹ́gbẹ̀ẹ́ kílẹ̀ kó sì kó sọ́kẹ́. kí ló fẹ́ máa sí mi pé tí ẹ bá ṣe pé torí owó tí o sì ṣé mi náà wá kéré ní ọdún ẹjọ kí lè ṣe ṣe tàn sọba. báàgì ìfọ́ fún Zara ṣùgbọ́n iye tó ń tà. èlò náà tà how much is it lónìí. kí ló mọ chizit oyinbo ó sọ how much is it yẹn gan kò ọkọ èyí ti fẹ́ yí how much is it ó easy náà ni. bag Zara èmi like Zara o ọmọ ṣó mọ iye tó ń tà ní mi fọ́ fún o tó wáyé pé mi bá opportunity láti sún mọ́ màá gba Zara owó ẹ̀yìn màá gbà ní kò kàn mí màá gbà ẹ lè máa ṣọ̀tẹ̀ kẹ́ máa dìtẹ̀ nítorí ẹ̀ ní tiwọn ta fronta. ṣé òrí orí ẹ̀ lásán ṣé òrí ni tó ń kanlẹ̀ tó. o lọ jìbà o lè. mi fọ́ fún tẹ́lẹ̀ rẹ̀ di tẹ́mi gan bá rí opportunity àti ẹ wo súnmọ́. ìtàn sọdún bá tẹ̀sẹ̀ rẹ̀ lèmi tiẹ̀ ní ìdí ọmọ tí màá rí lásán. kí ló bàtà ṣé tó tẹ ẹyin mẹ́tẹ̀ẹ̀ta kí ni àti. àmì kí ló ìwé kí ló wọn fọ́ ni lára yẹn tiẹ̀. yóò ṣe wá rí ẹni pé kí n mú kí n lù àbí kó ṣe pa etí ìpẹ́jù olè lọ́ba. yóò pa yóò gba ọgbẹ ṣé o fáwọn ọmọlẹ kọ̀ọ̀kan ló fẹ́ gba ọgbẹ tán. o lè ní. ó ti yé mi o. ẹgbẹ́sẹ̀ o ló ṣe àwọn kíkì ẹni ẹ̀ mọ̀ ya lóòótọ́. ìdí nìyẹn tó fi mi pa mọ̀ kankan papọ̀. ó fẹ́ jogún bàbá ẹ̀ ó fẹ́ gbalẹ̀ iṣẹ́ lọ́wọ́ òun kí ló pa fún dẹ̀. èmi kọ́ ni mo pa. Àmínà ọ̀fíìsà jẹ́wọ́ fún mi ta ló pa Esther máa jẹ́wọ́. jẹ́wọ́. èmi kọ́ ni mo pa ọmọ jí èmi kọ́ ni mo pa. òun play mi àbí. ọ̀fun ẹ̀. Àmínà má fún mi ní ẹ̀dẹ̀ ìwọ ló pa ọmọ yìí. mi mọ̀ kankan papọ̀ ọmọ jí. ṣé àwọn ẹgbẹ́ ẹ máa parọ́ mọ́ ẹ wọ́n rí ẹ tán. mi mọ̀ kankan papọ̀ ọmọ jí. nígbà tẹ́yìn tẹ ẹ̀pọ̀ ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí gbogbo wọn dẹ̀ sọ pé Àmínà ló pa. ṣé o mọ ẹ̀sùn tí wọ́n fi kàn ẹ́ ẹ̀sùn àpànìyàn murder case. Àmínà tí o bá kọ̀ láti jẹ́wọ́ a máa pàdé ní court tó bá déwájú òfin wàá jẹ́wọ́. What is your name? Elina sir. Elina. Yes sir. Kó bá save ara ẹ̀ a wà mí láti wá save ẹ̀ ni sọ fún mi ta ni tó pa Esther kalẹ̀ jayé. mi ò kankan pẹ́ mi lè pẹ́ Esther. o lè pa Esther kalẹ̀ jayé àbí. bẹ́ẹ̀ni sir. inú ìwádìí tá a ṣe a gbọ́ wípé ẹ̀yin lẹ pa yes a gbọ́ wípé ẹ̀yin lẹ pa but ẹni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ tí kò fẹ́ lọ fi ṣòkòtò pẹ́ńpẹ́ ro kọba máa fẹ́ kí ẹ jẹ́wọ́ kẹ́ cooperate pẹ̀lú mi. wọ́n ìtẹ́ fi pa àti pé kí ló ṣe fún ìtẹ́ fi pa. àwọn akọ́lá èmi kọ́ ni mo pa mi mọ kankan papọ̀ èmi lè pa Esther. That is good. a gbọ́ wípé báàgì ọwọ́ ẹ̀ ó sàn kankan pa ẹ̀ nígbà kan àbí ṣọ́pa rọ́mọ ẹni. èmi ti bá jẹ́ mo kàn sọ báàgì yẹn ni. o kò sọ báàgì mo kàn sọ ní. kí ló sọ nípa báàgì yẹn. mo sọ pé mo lẹ́kì báàgì yẹn pé Zara ni pé owó oṣù mi ọdún 4 pé kò lè rà á. So that is right nígbà tí kò lè rán ẹ̀ lóṣù pé tó bá pa wà lè gbé báàgì àbí. ọ́fíìsà aláìní lè
mo fẹ́ kó wò mí dáadáa kó sọ fún mi ok ó yá Elena jẹ́ ká ṣe báyìí ìwọ kọ́ ló pa àbí ta ló pa máa jẹ́ kó yé ẹ pé máa make sure pé mo sìn ẹ́ dé bèbè ẹ̀wọ̀n báyìí. mi ṣe ṣàánú mi lè pa Esther. ok o lè pa Esther but iṣẹ́ wo ló ń ṣe nu hòtẹ́ẹ̀lì. cleaner ló ń ṣe. ok níjọ́ yẹn ní like 6 p.m. ọjọ́ yẹn mo gbọ́ pé o lọ clean nínú room ẹ̀ o wàá mọ anything tó ṣe o mọ máa ò rí kò sí ní bẹ́ẹ̀ ṣe so now ìwọ kọ́ ló pa àbí ìwọ kọ́ ló pa tó bá dé court tó bá bẹ̀ lọ sẹ́wọ̀n wàá mẹ́ni tó pa. queen tó bá love rẹ̀ mo fẹ́ kó cooperate pẹ̀lú mi kó lè jẹ́wọ́ pé èmi ni mo pa o kí ló mọ̀ nípa ikú Esther Kalejaye. mi mọ̀ ọkàn pa kú ẹ mi mọ̀ ọkàn. queen. sir. queen. sir. bó ṣe wà níwájú mi mo wà láti save ẹ mo wá fẹ́ kó cooperate. ta ló pa Esther Kalejaye. mi kò mọ̀ pa Esther Kalejaye. mo mọ̀ pọ̀ darun ni ẹ́. yes I know I'm here to save you. mi mọ̀ ọkàn pa kú ẹ mi mọ̀ ọkàn. but ó ti admire nǹkan ẹ̀rí tó wò pé tó bá rówó ra o lè pa. mi pa rárá ìjọ mi kò mọ̀ pa. so ó sọ̀rọ̀ nípa bóyá bàtà bóyá aṣọ bóyá nǹkan kan rí nípa ètò òpó love láàrin o lè pa kó bá rí nǹkan yàrá yìí. nítòótọ́ mo sọ pé mo like irun orí ẹ but mi ò lè pa mi ò pa nítorí irun rẹ èmi kò mo tiẹ̀ pa ni. ní on the 19 August yẹn ibo ló wà. mo wà ní ọ́fíìsì. mo gbọ́ pé wọ́n ní ṣebí wọ́n náà ló lọ gbé aṣọ fún un níbi àbí ó lọ gbé aṣọ fún un nígbà tó dé ó ní aṣọ tó ń wọ̀ òun sweat sí ó padà sọ pé òun kóun change aṣọ wọ́n lọ fọ aṣọ yẹn. so kí ló mọ̀ nípa ikú Esther lẹ́ẹ̀kan sí. mo kàn pa kú Esther. wá ìtẹ́yìn ọmọ ìkéré tẹ́fẹ́ fi ṣòkòtò pẹ́ńpẹ́ roko ọba àwọn ẹgbẹ́ yín wà níbi tí wọ́n ti ń roko ọba o hope you want to join them, right? No sir. So now let me ask you again. Ta ló pa Esther Kalejaye? mi kò mọ̀ pa mi mọ̀ kàn pa kú Esther mi kò jọ. mo ti mọ oríyàn tó jẹ́ mo mọ̀ pé wanted nìyẹn so Monday you are going to court so from court ibi tó bá ti bá rẹ̀ o ní lè like ìjọ ṣàánú mi kọ́. ó dàbẹ̀ ni pé ẹ mọ̀ túmọ̀ ẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀ murder case ní case tó wà lẹ́yìn náà. ìjọ kọ́lá. so àwa wà wájú àwa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ẹ wá parọ́ ẹ̀ ń parọ́ àbí. kò sí wàhálà a ti ń bá yín ṣe léré but ẹ má yẹ ká bá yín mu ní líle so now o lè sọ fún mi pé ìwọ ló pa Esther Kalejaye àbí. mo pa Esther mi kò ṣe mo pa Esther mi kọ́. o ò tí ì lè banújẹ́ ó dìgbà tẹ́ bá dé court tó ní kó lọ pa yín dànù so ó mọ̀ pé ẹni bá ti pààyàn inú ìwé òfin pé pa ló máa pa òun náà. mi kò mọ̀ pa. ó ti dáa ó ti dáa. kí ni orúkọ tiẹ̀? Kamilu lórúkọ mi. Kamilu. Bẹ́ẹ̀ni ma. báwo ni wọ́n ṣe jẹ́ sí olóògbé? Ọ̀gá mi ni torí dírẹ́fà lèmi. Kamilu. Ma. ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀ ibo ni ìwọ wà? Mọ́mí inú mọ́tò mo wà tó mo ti gbé ọkọ̀ nínú ilé tí mo gbé wọn lọ́fíìsì inú mọ́tò lèmi máa ń jókòó sí. Mọ́mí. ṣé bó ṣe máa ń wà nínú mọ́tò gbogbo wa? Bẹ́ẹ̀ni ma. tí o bá gbé olóògbé dé ọ́fíìsì wọn kì í padà rán ẹ ní àwọn iṣẹ́ kan. Wọ́n máa rán mi lóúnjẹ. ní ọjọ́ yẹn? Inú wọn rán mi lóúnjẹ lọ́jọ́ yẹn. wọn rán lóúnjẹ lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ni ma. nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ báwo ló yẹ ṣẹlẹ̀ gangan? Ẹ ṣe ṣàdédé ni mo gbárí wọn nínú ọ́fíìsì ó mú expect pé oyè kan ti jáde ká máa lọ sí inú ilé ṣàdédé ni mo gbárí wọn nínú ọ́fíìsì wọn ìgbà tí màá fi dé òkú ọ̀gá mi ni mo pa. ẹ fúnra sí ẹnìkankan? Ara mi. ní ọjọ́ tí ìwọ àti olóògbé dé ní ọ́fíìsì Yes ma. o gbọ́ conversation ọ̀gá ẹ̀ àti ẹnìkankan nígbà tẹ́ ń lọ? Ara ma. wọn ò sọ nǹkan kan? Bẹ́ẹ̀ni ma. o sì gbọ́ nǹkan kan yàtọ̀ sí pé o gbọ́ ikú olóògbé? Mi ì gbọ́ nǹkan yàtọ̀ sí pé mo gbọ́ ikú wọn mọ́ mi. o fúnra sí ẹnìkankan? Mi ì fura sí anybody. ọ̀gá ẹ̀ ló sì bá yàn jà? Ọ̀gá mi ò bẹ́ anybody oníwà dúdú jáde àbá lọ́gá mi. Ìfura ara ọ̀gá mi ì bá yẹn jà. àwọn òṣìṣẹ́ wọn ńkọ́? Ọ̀gá mi ì bá yẹn jà lẹ́yìn tó bá ti dé sọ́ọ̀lù lẹ́yìn tó bá ti dé ọ́fíìsì kankan káwọn ọmọ sẹ́wọ̀n kan kán dẹ̀ wọ́n ọ́fíìsì wọn lọ. Kamilu. Ma. kódà tí a bá ní ìbéèrè míì láti bi ẹ́ lórí ọ̀rọ̀ yìí
màá tún ránṣẹ́ pé. ẹ ṣe mọ́mí bọ̀ mọ́mí tẹ́ bá ti bá mi gẹ́ẹ̀tì ẹ nìyẹn ẹ kàn yóò dáa bọ́ fún kíkan pa fún ara mi. nǹkan mi lù ìdájọ́ èèyàn kankan kò sí lọ́wọ́ yín ìjọba ló ní òfin lọ́wọ́ àwọn sì ní ìdájọ́. aláàánú mi. kí ni orúkọ tiẹ̀? Mo fún lóko mi. mo fún. Bẹ́ẹ̀ ni. báwo ni wọ́n ṣe jẹ́ sí olóògbé? Gateman ni mí. Lẹ́yìn kémi ti gí géètì ń tèmi. Kán sì drive mọ́tò wọlé kí n sì ti nǹkan padà kí n lọ jókòó mi. mo fún. Yes ma. lẹ́yìn ìgbà tí olóògbé wọlé táwọn wo ni wọ́n tún wọlé lẹ́yìn ìgbà yẹn? Anybody ò wọlé. mo fún. ṣé kì í ṣe pé o lọ sùn lẹ́yìn ìgbà tí ọ̀gá ti wọlé? Mi ì sùn lẹ́nu géètì. tí èèyàn fi wọlé tí ò fi mọ̀? Mi ì sùn lẹ́nu géètì ọ́físà. mo fún. tí agbe yìí bá ṣílé ẹ lórí ẹ̀wọ̀n ló ń lọ. Ṣé mi ì sí géètì sí báyìí? Mi ì sí géètì fẹ́ anybody. Tí ọ̀gá ti máa ti drive mọ́tò wọlé màá sì ti nǹkan padà yín sì gbàgbé náà fi mí sí lọ. Ọ̀daràn. ẹ̀sùn apànìyàn níjọba fi kàn. ronú sí i ta ló wọlé lẹ́yìn ìgbà tó lóògbé wọlé? Anybody ò wọlé. mo fún. Ma. ẹ̀mí ló mọ̀ pé ẹ̀mẹ́ta ẹ̀wọ̀n àbí ikú àìròtẹ́lẹ̀ ló fi ń ṣeré. Ṣé èsì géètì sí báyìí? tí mo bá tún ní ọ̀rọ̀ láti fi tó ẹlẹ́nu wá ẹlẹ́nu wò màá tún máa pè é bóyá. arákùnrin kí ni orúkọ ẹ? cousin lórúkọ tí mo mọ̀. cousin. bẹ́ẹ̀ ni ma. báwo ni wọ́n tún ṣe jẹ́ sí olóògbé? mi ò jẹ́ nǹkan kan sún wọn aláàánú mi ni wọ́n mi ẹjọ́ aláàánú mi ni wọ́n. aláàánú ẹ lọ́nà wo? ṣàdédé ọjọ́ kan ni mò ń lọ mo kàn máa ń kọjá wájú space wọn ni so mo kàn rí wọn kọjá dé wọ́n jẹ́ pè mí she called me and asked me that what happened to me so said he was going to pay all my school fees because they sent me out of the exam so ó mú mi lọ sílé wa mo ṣàlàyé òkú sàárẹ̀ gbogbo ẹ̀ fún un so wọn àti mẹ́mi jọ sọ̀rọ̀ àtijọ́ ẹ̀yìn ni wọ́n ti sọ fún mẹ́mi pé òun máa bá mi sanwó school fees mi so. cousin pẹ̀lẹ́ fún nǹkan tí ó ṣẹlẹ̀ pẹ̀lẹ́. lẹ́yìn ìgbà tí olóògbé ti mú ẹ lọ sílé yín bí ẹ̀ mélòó wá ni olóògbé ti sanwó skul ẹ̀ o? mami wọ́n ti sọ ó ti lọ fáwọn torí mi ewu kódà wọ́n tún promise mi pé tí táàmù yìí máa fi parí táàmù tó ń bọ̀ wọn ló máa bá mi sọ mọ́mì. cousin calm down sorry. ní àdúgbò tí ẹ̀yin àti olóògbé ń gbé gẹ́gẹ́ bí ọmọ kékeré oyè wo ni wọ́n rí ní àdúgbò yẹn pé bóyá olóògbé àti àwọn kankan jọ ń ní gbólóhùn àṣọ? wọn kì í jà o mi ò rí wọn rí kọ́ jà mi ò rí wọn rí mọ́ mi. pẹ̀lẹ́ cousin pẹ̀lẹ́ fún nǹkan tó ṣẹlẹ̀ ọlọ́run á bá mọ́mì gbé ẹrù tó kù níbi tí olóògbé gbé dé so tí n bá tún ní ìwádìí àti ọ̀rọ̀ láti tutù bí ẹ máa pè é pẹ̀lẹ́ díà all right. ìjọba mi wọn kò fi sí kwantì ẹ má yẹ káàntì mi kàn lọ báyẹn náà ẹ bá wa ṣe ìwádìí tó tọ́ lórí kwantì mi Adéọlá ẹ má jẹ́ kí kwantì mi lọ báyẹn náà. Adéọlá abiyamọ làwa náà iṣẹ́ wa la dẹ̀ ń ṣe tí a bá ṣe àwọn iṣẹ́ wa ká ṣe àwọn ìwádìí kan débi tó dáa tó lápẹẹrẹ a kò lè dédé tọwọ́ bọ òfin lójú òfin la máa fi tọ̀. bọ́ orí ti ń pé máa. ó máa níyànjú. a ṣe pàwọ́ náà àdáwọ́ dúró ìwádìí tó tọ́ tó yẹ ó ń lọ lọ́wọ́. àwọn ìwádìí méjì mẹ́ta ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ tí mo ṣe pè ẹ́ wá síbí. ẹ fírí mà. Adéọlá ma. kí ni àwọn nǹkan tí o rí kó tó di polówó kù? mi ì rí anything tó strange láàrin wọn àti mi ò kí ń jà jẹ́jẹ́ wọn náà máa ń lọ. wọ́n wà àwọn tẹ̀lé kan gbogbo lọ́wọ́ àṣọ. àǹtí mi ò kí ń jà oníwàtú làǹtí jẹ́jẹ́ làǹtí mi máa ń lọ àǹtí mi ò kí ń jà but níbi last month wọ́n wọlé mo dùn dẹ̀ change mo gbà àǹtí mi pé kí ló ṣẹlẹ̀ wọ́n jẹ́ kó máa wọ́n á kọ̀ wọlé ńjọ́ yẹn wọ́n ní àǹtí mi kí ló ṣẹlẹ̀ wọ́n á ní pé àwọn àti boyfriend àwọn jọ jà níbi tí wọ́n dẹ̀ ti mé kíkọ́ yẹn boyfriend wọn yẹn wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ìbínú wọ́n ń para gan pé kò sí nǹkan tóun ò lè ṣe kàkà kékú má jẹ sìsì àwọn máa fi ṣàwàdànù ni àwọn lè pa àwọn lè ṣe anything kò sí nǹkan táwọn ò lè ṣe
ipò ọmọ ọ̀tá gidi làwọn pàwọn lè pa. Adéọlá má frame ọ̀rọ̀ fún mi bọ́rọ̀ bá ṣe rí ni kò sọ fún mi because ṣọ́ra àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ó ṣeé ṣe kó jẹ́lẹ́rìí ní court àwọn méjì mẹ́ta tó dẹ̀ ń sọ yìí ó la máa lọ against ní court of law bọ́rọ̀ bá ṣe jẹ́ ni kò ṣàlàyé because ọ̀rọ̀ tó ń sọ yìí ó la máa lọ ní court of law tabade court tabade lo against ẹ̀ ṣé òótọ́ ọ̀rọ̀ ló ń sọ lẹ́nu. Mi lè parọ́ ó ń sọ̀rọ̀ pẹ̀lú bínú ó ń para gan pé kò sí nǹkan tóun ò lè ṣe kàkà kékú má jẹ sèse àwọn máa fi ṣàwàdànù ni but orí ti ń pé máa. ó máa níyànjú gbogbo ẹ̀ ló máa ṣe Adéọlá ká àmàyàn. èmi mo pa èmi nìkan ni mo tún pa. lọ́nà wo. torí mo rányàn sí ni mo rán aya assassin sí ni. fuck mo fẹ́ get bí bye bye. ṣàánú mi ṣá. na excuses ló rí fa mi sí tó sọ pé tí máa débi ó ti máa gbogbo nǹkan tí mò ń tí máa fẹ́ ó ti máa yé like mo ní bèbí kan. Sherry, that girl ìmọ̀lẹ́ kẹ́ bá mi mú kúrò. adé àtijọ́ wà ẹ̀ mọ̀ bó ṣe jọ wà tó yẹ pé èmi ló like tẹ́lẹ̀tẹ́lẹ̀. mi bọ̀bọ̀ ó ti rí bọ̀bọ̀ kan tó dàbí pé ó fẹ́ like ó yẹ yín and then mi fẹ́ kí tèmi gbé kàkà kékú má jẹ̀rìn sí i a máa fi ṣàwàdà ní. Okay. Kókó nǹkan tó fẹ́. bẹ́ẹ̀ni tí mo try lásán gbọ̀ngàn. Okay. Nọ́mbà tó fi text mi dé báyìí. WhatsApp number mi ni. So mo ní tẹ̀sí. Send ẹ̀ sórí WhatsApp number mi. So ti bẹ́ẹ̀. Báwo ni? Ṣé máa parí fẹ́ yín sùn? ṣé o bá mi wá ń parọ́ ni mi ò parọ́ náà bóyá tí máa ti dọ́dọ̀ bá màá gbé fóònù fún un ẹ bá wọn sọ. mi ò ṣe gbéraga sí anybody. ìwọ ló pa kí ni nǹkan tí ó ṣe láàrin ìgbà yẹn. ọ̀sẹ̀ ẹ ṣáà ọ̀nà ó serve mi ní breakfast ni. hello. kí ló sọ. mi ò ṣe mọ́ ṣé tó pé mo ti bẹ́ẹ̀ mi ò ṣe mọ́ ni mo sọ fún ẹ wàá wáyàn mi. kí ló ṣẹlẹ̀ mi bí. nígbà pé o ò gẹ́ẹ̀tì ara ẹ ṣé o bá mọ̀ bẹ́ẹ̀ ṣeré mi ò bẹ́ẹ̀ ṣeré náà mo sọ pé mi ò ṣe mọ́ ni mo sọ fún ẹ yẹ. àzìn kí láti fà tó ti ń di kó tí. ṣé o ti gbọ́ ẹ náà pèsè èèyàn mi fún ẹ ó dàbí wàhálà ẹ ti fẹ́ máa pọ̀ ju ẹ̀mí mi lọ jọ mo ti réyàn mi ò fẹ́ rí ẹ mọ́ nọ́mbà mi èsì blacklist mo delete ẹ tó bá dẹ̀ ń pé mò ń bọ̀ jọ igbó. ok try mi ṣùgbọ́n try mi wàá mọ̀ bí mo ṣe jẹ́ bí mo ṣe tó.
idiot. No. Má sọ fún mi pé torí nǹkan tó ṣẹlẹ̀ yìí ló ṣe pa. Because ó serve ní breakfast, the next thing ni kò lè pa ọmọ ẹ̀dá ènìyàn. Rihanna, àbí kí ló kó kọ́ra ẹ̀? Bó o ṣe pa náà ni máa make sure pé mo sìn ẹ́ débi bí ẹ̀wọ̀n ọ̀dẹ̀ pa ìwọ náà. Ṣó mọ̀ pé nítorí kéèsì yìí ọ̀pọ̀ èèyàn láti mú. Àbọ̀mọ̀ ọ̀pọ̀ èèyàn láti mú láti fìyà ìmọ̀dí jẹ. So nítorí obìnrin sọ fún ẹ pé òun ò ṣe mọ́. Ṣóbìnrin tán lu ni? Ryan, ṣóbìnrin tán lu ni? Kò sí wàhálà. Yes, kò sí wàhálà. Bó o ṣe pa la ṣe máa pa ìwọ náà. Ayé assassin tó rán lọ bá o lè mú wa débẹ̀. Because tó bá ní ẹ̀mí ara ẹ lò tó bá ti mú wa débẹ̀ ó ṣeé ṣe kó bọ́nu kéèsì yẹn. Kò jẹ́ káwa mẹ́ni tó pa ìwọ kọ́ ló pa. Ayé assassin tó rán lọ bá mú wa débẹ̀. O lè mú wa débẹ̀ àbí? Ọ̀sà, èmi ni mo pa. Wọ́n ló pa. Nínú gbogbo iṣẹ́ tó wà ní Nàìjíríà nísìnyí tí ọ̀dọ́ lè ṣe, ìwọ wàá ríṣẹ́ kankan ṣe wá jẹ́ ṣàgbá nípa ló ṣokùnfà iṣẹ́ tó gbà nípa Esther Kalejaye. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ lọ́gbọ̀n. Ṣé táwa yàn láàyò ni? Iṣẹ́ àgbà nípa. Iṣẹ́ tara mi ni mo jẹ́. Iṣẹ́ tọmọ ẹ ló jẹ́. But wo mi dáadáa bó ṣe wà yìí, máa make sure pé mo sìn ẹ́ dé bíbí ẹ̀wọ̀n. No, ó dàbí ẹni pé o mọ offense tó ṣe yìí because ẹni bá ti pa nínú ìwé òfin dandan ni kíjọba pa. Yes. Ẹ̀wọ̀n. Suala. Ọ̀gá ọlọ́pàá. Yes. Suala máa lọ wá dé. Wàá lọ wá dé. I see. Kò lè jẹ́ tuntun. Yes, kò lè jẹ́ tuntun. Nígbà tó jẹ́ wípé o ti ń lọ o ti ń dé kò jẹ́ lójúmọ́. Màá make sure pé ìwé èèyàn tí mo jẹ́ máa fi hàn yẹn. Mi ò ní jẹ́ kó lọ kó dé. Àti wípé màá make sure pé ìjọba dájọ́ kú fún ẹ. Kò sí fẹ́ bẹ́ẹ̀ sọ. So get up now. Music with the magic.